ọ̀rọ̀ Ìjẹ̀bú state kí ló dé ọ̀rọ̀ Ìjẹ̀bú state yìí ṣe wá di ohun tó le gógó ọ̀rọ̀ Ìjẹ̀bú state yìí ṣe wá di ohun tó ń ṣe ni ní kàyéfì ọ̀tẹ̀ nínú ilé ọ̀tẹ̀ láti ta àti ìlara Ìjẹ̀bú ṣe bóun lọ̀rọ̀ ọ̀hún fẹ́ súnmọ́ aráyé ẹ wá gbálàyé ọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán o ọ̀gẹ̀dẹ̀ wá di igi burúkú Ìjẹ̀bú ṣálálágbòrò òkìrì tó dámọ̀ dúró dọ́lọ́ṣinṣin Nàìjíríà wípé orílẹ̀-èdè olómìnira sovereign nation òun nìjẹ̀bú jẹ́ látayé tipẹ́tipẹ́ láti 16th century táwọn òyìnbó Pòtùgí ti ń bájẹ̀bú ṣòwò ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. ṣé ẹ rí bí Ọ̀yọ́ empire bó ṣe jẹ́ orílẹ̀-èdè kan gàbádáyà àti ilẹ̀ Bìíní bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ nìjẹ̀bú dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lọ́tọ̀. ìyẹn kí òyìnbó tó dé o kí wọ́n tó ṣe amalgamation gbogbo southern and northern protectorate papọ̀ lọ́jọ́sí ní 1914 tí wọ́n fi wá ń pè é ní Nàìjíríà. Ìjẹ̀bú ní ẹ́kọ́nọ́mì tirẹ̀ lọ́tọ̀ tó dáńtọ́ ni Ìjẹ̀bú ní àmì tirẹ̀ lọ́tọ̀ gédéǹgbé kódà Ìjẹ̀bú tún ní owó tiwọn lọ́tọ̀ tí wọ́n ná tó bá ṣe bí irọ́ ẹ lọ rèé béèrè wò. bí ẹ bá lọ wo 16th 17th tàbí 18th century world map ẹ ó bá níbẹ̀ pérépéré kò tó kí ẹ làágùn. ṣé bí 24 provinces làwọn colonial administrators pín gbogbo kólóní ọ̀hún sí bíi àpẹẹrẹ Ìjẹ̀bú province Ọ̀yọ́ province Bìíní province kódà Abẹ́òkúta tó ń bẹ lábẹ́ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí wọ́n gba province lọ́tọ̀ Sokoto province ń bẹ Borno province wà Onitsha province ń kọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ wá rí gbogbo 23 provinces tó kù yìí pátápátá ni wọ́n ti di state ní Nàìjíríà. wọ́n ti pín province èmi sí méjì wọ́n ti pín èmi sí mẹ́ta tó fi pé 36 states tí a ní Nàìjíríà. àwọn ìlú kéréje tí wọn ò tiẹ̀ lórúkọ ọlọ́rìn tó lè Ìjẹ̀bú rárá wọ́n ti ní statutory autonomy lọ́jọ́ tó pẹ́ bí wọ́n ṣe ń ní federal presence bẹ́ẹ̀ ni wọ́n ń gba federal allocation látàbújá bẹ́ẹ̀ Ìjẹ̀bú province sì wà nínú àjàgà. kí ló dé náà àwa lè bá nìtàn káwá fani nìtàn ya bí o. bí amalgamation Nàìjíríà ò bá gbé Ìjẹ̀bú ẹ jẹ́ ká tètè padà sẹ́sẹ̀ àárọ̀. Old Ìjẹ̀bú province Ìjẹ̀bú nation ló ń jẹ́ òun ló bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde títí dé Ìjẹ̀bú Igbó Àgọ́ Ìwòyè Òrìṣàgọ́mù Ẹ̀wà Ìpẹ́rù Ìkẹ́nẹ́ Erékè Àfòmíhúrẹ́ Fọṣọ Ìlíṣàn Ògèrè gbogbo Ìjẹ̀bú Rẹ́mọ lápapọ̀ ń kọ́ ọ̀kan náà ni gbogbo wa ń ṣe. Ẹ̀pẹ́ Alárọ̀ Ògúnmọ́dédé Ìbẹ̀jú Lẹ́kì dé Victoria Island Èbúté Mẹ́ta Ṣómólú Ìkòròdú Ọ̀gá títí dé Ìjẹ̀bú Ifẹ̀ Ọ̀gbẹ̀rẹ̀ Òde Omi Mákún Omi Abígi Ìbíyadé Ìwòpín àti gbogbo Ìjẹ̀bú waterside ń kọ́ ṣe bí ara old province náà ni. Àìrìnpọ̀ Ejò
tóun ló mú yà ó jẹ́ kan nínú wọn. bí ọ̀gá bá ń wọ́ lọ rúru níwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí ṣèbé mọ̀nàmọ́ná òun òjòlá wá ń wọ́ rúru bọ̀ lẹ́yìn. ta ló ń jó máa kú rápá níwájú ọmọ akúnyányá? ta ló jẹ́ gbé náà wojú ẹkùn Ìjẹ̀bú wò láàyè? Ọlọ́run kẹwa púpọ̀ nílẹ̀ Ìjẹ̀bú o, a ò gbọ́dọ̀ yára mú oore jẹ́. ìfẹ́ wa ń bẹ lọ́kàn rẹ̀ dájúdájú, orin ọpẹ́ ló yẹ ká máa kọ wà láàyè. ṣé ti abundant natural resources la fẹ́ sọ ni? àbí ti abundant capital and human resources la fẹ́ sọ? àwọn olówó, ọlọ́lá, ológo, ọ̀jọ̀gbọ́n, gbajúmọ̀, àwọn ọmọlúwàbí àti àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n yapa síbẹ̀ ní dànùdànù. Ìjẹ̀bú a máa jálá kíkanjú o, Ìjẹ̀bú a sì máa rẹwà lójú, Ìjẹ̀bú a sì máa rẹwà lọ́kàn. Ìjẹ̀bú a máa ṣe pátí o, Ìjẹ̀bú a sì máa fi òtítọ́ òun ìfẹ́ lò. ṣé ẹ fẹ́ gbọ́? Prọfẹsọ Wọlé Ṣóyínká Ìjẹ̀bú ni. Ìjẹ̀gbá ní bàbá pera wọn kì í ṣèní, ọmọ Ṣóyínká ò fijọ́ kan dìnáì. Prọfẹsọ Yẹmí Ọ̀ṣínbàjò Ìjẹ̀bú ni. Àpèsìn Mike Adenuga Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú ni Mr. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà Ìjẹ̀bú ni. Mr. Báyọ̀ Ògúnlẹ̀sì Ìjẹ̀bú ni. Chief Olú Ọ̀kẹ́owó Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú ni Ọ̀dọ́lẹ̀ Sir Adébútú Kẹ̀sìntìn, gbogbo ayé ló ti mọ̀ bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Aṣíwájú Adébọ́lá Adégúnwà Ìjẹ̀bú ni. Ọba Ọ̀túndẹ̀kọ̀ Ìjẹ̀bú ni. Mr. Kúnlé Ṣónámẹ̀ Ìjẹ̀bú ni, bó tilẹ̀ jẹ́ pé ọmọ bàbá Rẹ́mọ ni. Aṣíwájú Solomon Ọ̀nàfọwọ́pọ̀n Ìjẹ̀bú ni. Mr. Mùrìwíyù Káyọ̀dé Bákàrè Ìjẹ̀bú ni. Mr. Táíwò Afọlábí Ìjẹ̀bú ni. mélòó la ó kà lẹ́yìn Adépèlé? bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ìjẹ̀bú rí, tó bá ṣe ní towó ni kì í ṣe ẹ̀tàn. kò sí substitute fún àlàáfíà o. dédé Ìjẹ̀bú pátápátá ẹ jẹ́ ká parapọ̀ ká ṣọ̀kan, ká fi òtítọ́ òun ìfẹ́ lò, àgàgà ká tún wá ṣe gáfárà fọ́tẹ̀. ní 1975 ní opportunity Ìjẹ̀bú state èmi tún wáyé. Association for Ijebu Development AID, tí mo sọ pé mo fi bí ọdún mẹ́wàá ṣe general secretary rẹ̀ lọ́jọ́sí, tí mo sì tún ṣe treasurer àti financial secretary rẹ̀ lọ́wọ́lọ́wọ́, ni wọ́n kọ ìwé ìbéèrè sí Justice Ayọ̀ Ìríkẹ́fẹ́'s led panel lórí state creation, èyí tí general Muritala gbé kalẹ̀ kí wọ́n tó pa á sínú ikú dínkà lọ́jọ́sí, tí general Olúṣẹ́gun Ọbásanjọ́ fi wá di president láìrò. lábẹ́ ààrẹ wa àná Ọ̀túnba O.A. Ọ̀ṣíbọ́gún àti general secretary late chief S.O. Ajétúmọ̀bí àti professor Ṣẹ́gun Òdúnúgà. A case for Ijebu State ní àkọlé ìwé ọ̀hún jẹ́, ẹ máa bá mi bọ̀ bí èrò. ṣùgbọ́n gbàrà tí general Ọbásanjọ́ di head of state tán o, ìlara ohun ọ̀tẹ̀ ni wọ́n fi gbé Ìjẹ̀bú province sábẹ́ Abẹ́òkúta province lọ́tọ̀ sí, tí wọ́n fi sọ ní Ògùn state. odò Ògùn tí ò tí èso gbá ilẹ̀ Ìjẹ̀bú rárá nìjẹ̀bú fi ń jórúkọ tẹ́ ò bá mọ̀. ìgbà míì tí opportunity Ìjẹ̀bú state èmi tún wáyé
ṣebí general Ọládìpọ̀ Díà ló fi wàdùwàdù kó opportunity ọ̀hún dànù sígbó ni wọ́n bá bínú gbé lọ ìlú Èkìtì. bí ọ̀rọ̀ ọ̀hún ṣe dùn bàbá wa late Àwùjalẹ̀ Adétọ̀nà tó lọ́jọ́ sí. ṣebí ìgbà tí general Díà ọ̀hún kó sínú páńpẹ́ Àbáṣà lọ́jọ́ sí. ọmọ ẹni ò ní burú títí kí a lè fẹ́kùn pa jẹ. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀hún rí fún ọba Síkírù Adétọ̀nà. mo ṣe bí gbogbo ọba aládé ni wọ́n lọ ń wo fọ́nrán tí wọ́n ń gba Ghana must go lọ́wọ́ Àbáṣà lọ́jọ́ sí. ṣùgbọ́n Àwùjalẹ̀ Adétọ̀nà ó ní rárá o, mi ò fọ́ owó, mi ò fẹ́ nǹkan kan, ọmọ mi tí ń bẹnu gálò rẹ ni mò ń fẹ́ kó o bá mi jùlẹ̀. àfìgbà tí bàbá rí ipò mórí bọ́ lọ́wọ́ ikú Àbáṣà. kí ló dé náà? àwa ló so ẹran mẹ́ran kíkan kan pa bí o. àbí kí ni ọ̀rọ̀ Ìjẹ̀bú state yìí ṣe wá lè máa fa họ́wùhọ́wù lọ́jọ́ tó pẹ́ wá? àní kí ni ọ̀rọ̀ Ìjẹ̀bú state yìí ṣe wá lè di ohun tó ń ṣe ni ní kàyéfì? A big slap and serious marginalization lọ̀rọ̀ Ìjẹ̀bú state denial yìí jẹ́. tó bá ṣe bí ilẹ̀ Haúsá tàbí ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Ìjọ nírú marginalization ìpínlẹ̀ yìí gbé wáyé, àti dogun, àti dọ̀tẹ̀ láàrin ìlú, àti dáyọ̀pọ̀yọ̀rin sílẹ̀ ní Nàìjíríà. ṣùgbọ́n ẹ má jà o, ẹ má sọ o, ká ṣá máa fi òfin, ẹ̀tọ́ àti àdúrà ká fi máa tú ọ̀rọ̀ náà. òun ní bàbá wa Adétọ̀nà sọ tí wọ́n fi ṣíwọ́ iṣẹ́ kúrò lókè ìpẹ́. ọ̀pọ̀lọpọ̀ olórí láti ní Nàìjíríà yìí o, tí wọ́n ti ṣe empty promises lásán bá ń sá máwọn máa yanjú marginalization against Ìjẹ̀bú lọ́gán tó ṣe wípé irọ́ kù ní wàláì. ìgbà tí President Bọ́lá Tinubu tó gorí àlééfà, tí bàbá wa late Àwùjalẹ̀ tún kómúkómúrú ọ̀rọ̀ yìí sí wọn létí. Tinubu nílá no, I will have to resolve this crass marginalization once and for all. tó bá wá rí bẹ́ẹ̀, kò wá yẹ ká dúró de ìgbà tí wọ́n bá fẹ́ ṣe general state creation rárá. èmi ṣe bí special presidential request sí national assemblies ní ìbàjẹ́ tí àwọn honourables àti distinguished senators tí wọ́n bá fojú rí marginalization tí wọ́n rí pé kò sí fairness ohun equity níbẹ̀, wọn ò ní ní rárá. wọn ò ní gbé sẹ́yìn ìkà láyéláyé, ó dá mi lójú ni mo mọ̀ bẹ́ẹ̀. ẹ jọ̀wọ́ ẹ bá mi fọ́nrin ewì yìí kálé kákó tí ó fi détí gbọ́ Mr. President ní kíákíá kí wọ́n lè túbọ̀ káràmásìkí ọ̀rọ̀ náà. President Tinubu o, Vice President Shettima, Senate President Akpabio, Speaker Abbas, CSO Gbajabiamila, SA Onanuga àti ọmọ ẹni iyì ẹni First Lady Rẹ̀mí Tinubu. ṣé ẹ rí ọ̀rọ̀ Ìjẹ̀bú state yìí ó jẹ́ ohun tó ń dùn gbogbo Ìjẹ̀bú lọ́kàn dé góńgó. la ṣe tún ní ká tún fi orin ewì yìí ká tún fi ṣe béèrè wò. tí wọ́n bá wá béèrè wípé ta ló kọrin ewì béèrè ìpínlẹ̀ Ìjẹ̀bú titun, kí ẹ sọ fún wọn wípé Ṣọlákunmi bọ́lọ́run ò pa ni, Shamsideen Sunny Afronimus òun lèmi jẹ́. Ìjẹ̀bú multi-talented Afronimus lẹ mọ̀ mí sí. ẹ tún bá mi pàdé nígbà míì.